tó a kú bójọjọ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. A kú ojúmọ́ o, ẹ sì káàsán níbi gbogbo ibikíbi tí ọwọ́jà ètò yìí bá ti bá yín, ẹ sì káalẹ́ ọdẹ òdùbí. Èmi tí náà ni bàbá àṣà ni mo tún padà dé láàárọ̀ yìí pé kí n sáré fún yín láwọn làbárè kan níbi tọ́rọ̀ dé dúró lórílẹ̀-èdè yìí. Ẹ rí tó ọlọ́run ọba àná ọba gógó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdùà pé agbẹnimádẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógolọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí ìgbára àdúgbò àbọ̀ ọgbọ̀gbọ̀ tí fi yọmẹ nọ́ọ̀fìn ìbà rẹ o. tó àwa tí a pè mí lánàá tá a fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlú, mo rí wípé nǹkan kan bẹ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nítọlọ́hun ọba. Mo rí ojora lára àwọn ọmọ Yorùbá gan, ojora wà, mo tún fi Ọlọ́run búra lé lórí. Ojú ọkàn àti ojú ara méjèèjì ní ń bẹ fúnran Yorùbá. And àwọn èèyàn wa tún wá jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé tí wọ́n bá ròdodo ọ̀rọ̀ wọn kì í fẹ́ sọ, wọ́n sá máa pé ọ̀rọ̀ sọ lórí. Mo wòye lánàá, mo wá calculate pé ọjọ́ ń lọ lórí ilẹ̀ Yorùbá pẹ̀lú báwọn èèyàn wa ti ń ṣe yìí. Tó bá lọ jẹ́ pé àwa tá a gbé ọ̀rọ̀ Yorùbá nation lọ́wọ́, a bá lọ gbẹ́kẹ̀lé pé ìṣọ̀kan, ẹ rí i pé mo sọ̀rọ̀ ìṣọ̀kan níjọ́ ní pé ayé kì í dúró de ìṣọ̀kan ní gbogbo ibikíbi tí wọ́n ti gba òmìnira lórílẹ̀ àgbáyé. Kò sẹ́ni tí máa dúró de ìṣọ̀kan. Àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé tí ìyà bá ń jẹ wọ́n, wọn lè identify ìyà tí ń jẹ wọ́n. Àwọn èèyàn kan bẹ, wọ́n ń bẹ nínú ìpọ́njú àti òṣì, wọn ò mọ̀ pé nínú ìpọ́njú àti òṣì náà wà. Àwọn ẹ̀dá kan bẹ nínú ìran Yorùbá tó jẹ́ pé wọ́n bá dúró tì yín, ẹ̀yin fúnra yóò máa identify ìpọ́njú lára wọn, ṣùgbọ́n àwọn gangan fúnra lára wọn ò lè sọ pàtó bí ìpọ́njú ní dà wọ́n láàmú ni àbí kan. Ibi tí mo ti mú ọ̀rọ̀ mi wáyé nìyẹn tí mo fi sọ pé ìṣọ̀kan kọ́ lóye ọ̀rọ̀ wa kàn. Tá a bá dúró de ìṣọ̀kan ọmọ Yorùbá, ọjọ́ ó lọ, yóò bọ́ sórí, ní tá a fẹ́ ò ní tó wa lọ́wọ́. Ṣé ẹ rí àwọn tí ń tan orílẹ̀-èdè yìí jẹ, wọ́n gbọ́n jà wá tí à ń retí orí orílẹ̀-èdè yìí lọ. Kókó Yorùbá kan tó fẹ́ kẹ́ lọ mọ̀lé nìyẹn, kẹ́ ẹ dè mọ́wọ́. Àwọn tí ń yan orílẹ̀-èdè yìí jẹ, tí wọ́n ń tàn wá jẹ lórílẹ̀-èdè yìí, wọ́n gbọ́n gan. Níbi tí wọ́n wá gbọ́n dé, wọ́n gbọ́n ju àwọn tí wọ́n ń retí oore. Tó bá sì wà nínú àwọn tí ń retí oore pé Nàìjíríà ó padà dáńjọ́ kan, ó wà nínú àwọn tí wọ́n ń tàn, táwọn kan ń tàn jẹ. Categorize ara rẹ bí ẹni tí wọ́n ń tàn jẹ lọ́wọ́. Òyìnbó máa ń sọ èdè kékeré kan, òwe àwọn òyìnbó ni, àṣàmọ̀ àwọn òyìnbó ni. Wọ́n ní a slave who has become conscious of his slavery and half rising to struggle for his emancipation has already ceased to be a slave. Half ceased to be a slave. Gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí tó bá ti dìde pé òun fẹ́ bọ́ lóko ẹrú, tó bá ti wà conscious of his slavery, ìbọ́ lóko ẹrú rẹ̀ ti wà ní 50%. Kò ìbọ́ tán ni, but ó ti mú 50%. But a lot of people nílẹ̀ Yorùbá
Yorùbá lèmi ń bá wí o, ni wọn ò rí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí pé yóò crash, wọn ò rí. Àwọn tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí gan mọ̀, wọ́n ń retí ni ìjọ tí ó crash. Àwọn tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ń retí ìjọ tí ẹrù náà ó yí dànù. Ṣùgbọ́n kó tó yí dànù káwọn ti rí tí wọ́n ṣe ní nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́. Ibi tí mò ń lọ, nígbà tí bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu dìde ní bíi 3 years ago or 4 years ago, tí wọ́n ń campaign káàkiri, inú wa bí wọ́n gbà tí wọ́n dábẹ́kúta. Wọ́n wá sọ ọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé látẹ̀yìnwá. Wọ́n wá ṣe ìkàrànsùn. Ìgbà tí wọ́n ṣe ìkàrànsùn tán, wọ́n tó wá ṣèrègùn wípé àwọn ò fẹ́ kí wọ́n tójú àwọn èèyàn wọn lẹ́bọ. Àwọn ò sì fẹ́ kí wọ́n fi kán pa àwọn ọmọ ìtàn. Wípé ṣòbó ni máa ń fọba jẹ wáì tí ò fira rẹ̀ jẹ. Òun ni wọ́n fi jàfẹ́tọ̀ wọn lọ́dún náà lọ́hùn. Wọ́n ka bàbá wa vice president ìgbà yẹn. Wọ́n ka Dàpọ̀ Abíọ́dún, wọ́n tiẹ̀ pé lórúkọ nǹkan náà níjọ́ náà, eléyìí of Abẹ́òkúta, of Ogun State, sorry. Lọ́dún náà gba oyè eléyìí. Wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ wípé gbogbo ìgbésẹ̀ táwọn gbé láti tì wọ́n lẹ́yìn, kò sẹ́ni táwọn rí tó tì àwọn lẹ́yìn. Ìkàrànsùn yìí ó mú orí ọ̀pọ̀lọpọ̀ wú nínú ilé yẹn jọ yẹn, nínú hall yẹn. Everybody pàtẹ́wọ́ pé ilé ìta ń bá lọ yìí ó máa tough. Àwọn ọmọ Yorùbá dẹ̀ dúró. Yorùbá nídìí ẹni tí ó dúró tì wọ́n nígbà ìṣòro tiwọn. Torí ẹ̀ la ṣe máa dúró tìyàn nígbà ìṣòro ti ẹnikẹ́ni. Nígbà tó wá di àsìkò election, oríṣiríṣi ọ̀rọ̀ ló wáyé. Ẹ rí i pé níjọ́ yẹn tí bàbá yẹn sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn ó jẹ́ ìtanijí fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Now àwọn agbára tí wá wà lọ́wọ́ wọn lónìí. Gbogbo ẹ̀tọ́ tó yẹ káwọn ṣe fún Yorùbá, àwọn wá mú Yorùbá, wọ́n dínà Yorùbá ní gbangba ta. Tó fi mọ́ gbogbo kábínẹ̀tì wọn, kò sẹ́ni tí ó dínà Yorùbá. Torí kò tí ì sí kankan nu wọn tó lè sọ pé òun channel nǹkankan wá sílẹ̀ Yorùbá tó jẹ́ benefit mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá. Kò tí ì sẹ́ni kankan tó lè sọ pé nǹkan báyìí làwọn rí. Ìyà wa continue láti máa jẹ ìran Yorùbá lọ, débi wípé a rí ọba tí wọ́n pa ní Èkìtì lákòókò ìṣèjọba bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu. Àti IG àti bàbá Tinubu wọn ò sọ̀rọ̀ ń pa ẹ̀. Dọ́là bá ṣe pariwo tó, wọn ò tí ì padà pé ẹ má bínú. Tí ò jẹ́ kí n ṣe báyìí, ìdí rẹ̀ wọn ò sọ́dọ̀ ní dọ́là. Ẹ mọ̀ ròyìn àti bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ pé èèyàn tó lágídí ọkàn ni. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. Ní tó bá fẹ́ ṣe lọ́kàn rẹ̀, kò sẹ́ni tí máa yí. Aṣàjẹmọ́sẹ́ ni. Tó bá lóun ó pààyàn jẹ, kò sí tẹ̀lé fi bẹ̀, yóò pa ẹni náà jẹ. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ni. Wọ́n wá irú ìṣòro tí Yorùbá kàn láti bí ọdún mélòó kan, tí wọ́n fi lé olóyè Sunday Igboho kúrò lórí ilẹ̀ bàbá rẹ̀ tán lè dà sẹ́yìn òdì. Ìṣòro yẹn wá tún persist nílẹ̀ Yorùbá. À ń jí mọ́ gbé, à ń pànìyàn. Púpọ̀ nú ẹ̀ ló wá látọwọ́ Fúlàní. Láwọn èèyàn wa náà wọn ṣe bẹ́ẹ̀. Bákan náà mọ̀ ṣẹ̀ṣẹ̀ pàǹ fẹ́ gbéyàn àbí wọn gé orí. Àní ò ṣẹlẹ̀. Bọ̀ púpọ̀ nú eléyìí tí wọ́n kó ọ̀gọ̀rọ̀ èèyàn tàbí tí wọ́n pa ọ̀gọ̀rọ̀ èèyàn, púpọ̀ nú ẹ̀ ló wá látọwọ́ Fúlàní, débi pé ìlú Oǹdó lọ́wọ́lọ́wọ́ abẹ́ Fúlàní ló wà. Bí wàhálà ìṣe wá le tó
dòní tá à ń sọ̀rọ̀ yìí IG ò jáde nítorí rẹ̀ kó declare war bàbá Bọ́lá Ahmed Tinubu ò jáde kó declare war lórí territory bàbá rẹ̀ pé kí ló dé wàhálà wá ṣẹlẹ̀ ní Rome arépa tí IG kó adẹ̀répa tí bàbá Bọ́lá Ahmed aré speech wọn wàhálà ṣẹlẹ̀ ní Plateau àti Benue arépa tí IG kó láti bí ìjẹta ẹ lọ máa wo pépà ẹ máa rí àwọn ọ̀rọ̀ IG ẹ máa wo bó ṣe ń restructure police. bàbá Bọ́lá Ahmed Tinubu òun ìpàdé oríṣiríṣi bí ṣe ń bá àwọn oríṣiríṣi ẹgbẹ́jẹgbẹ́ lórí ọ̀rọ̀ ààbò lórí ètò ààbò bó ṣe bá wọn ṣe meeting ní pé wọ́n wọ kọ̀rọ̀kọ́ndú ni wọ́n tilẹ̀kùn mọ́rí sọ̀rọ̀. mo kàn fẹ́ fi kíní ṣe ìtanijí fún ọmọ Yorùbá ni ẹ̀yin ni kẹ́ gbọ́n núgbọ́n lẹ́yìn o ẹ̀yin lọ̀rọ̀ náà bá wí púpọ̀ tí Yorùbá ní pàálẹ̀ kíní pàálẹ̀ kejì títí ọ̀hún ò bá di ràdàràdà ni ó padà dà bó ti rí láyé bàbá Ọbásanjọ́ rí o tẹ́mi Bọ́lá Ìgè fi bọ́ tá a fi mẹ́ni tó pa dọ́là táwa nù rẹ̀ ẹ̀mí Bọ́lá Ìgè bọ́ ó sì bọ́ gbé ó túmọ̀ sí pé gbogbo wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní ṣọ́ wa kò sáàbò ìdí nìyẹn tá a fi ń pariwo lórí ìkànnì láti fi jọ́ mélòó kan lórí ọ̀rọ̀ ètò ààbò a dẹ̀ ń pariwo kàyéfì tí mo wá rí níbẹ̀ ni pé eléyìí tí màá wá rí ọ̀rọ̀ òṣèlú mo wá rí káàkiri mo wá rí pé wọ́n ti ń rìn group nítorí 2027 òun ló ń bí gbogbo nǹkan tá a rí táwọn èèyàn fi ń deny right wọn tí wọ́n dúró pé bó lè tó ààbò ṣe jingiri nílẹ̀ Yorùbá ìtẹ́ mọ̀ gbọ́ ni pé àwọn kan múfò láti PDP wọ́n múfò lọ sí APC Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun ó fẹ́ cross over sí APC láti káàkiri nǹkan tá à ń gbọ́ nìyẹn àánú Yorùbá wá ṣe mí ominú á kọ mí gan pé ìjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́ níjọ́ wo ni Yorùbá fẹ́ bọ́ ṣé ẹ mọ̀ pé àwọn tẹ́ ń wò lókè yìí àwọn olùtọ́nijẹ́ ní àwọn tí wọn ò ní ọjọ́ ọ̀la kankan fún anybody kò sí tí wọ́n pamọ́ fún ọjọ́ ọ̀la ẹnìkankan nínú gbogbo wa ju pé bóò ni wọ́n ṣe rí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la wa jẹ táwọn ọmọ wọn náà tún dé tí wọ́n kọ̀ntínú lórí rẹ̀. ìdí nìyẹn tọ́rọ̀ náà fi kan èmi àti ẹ wípé a gbọ́dọ̀ fúnra wa ní ìròrí tó péye lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ní láti fúnra wa ní ọ̀rọ̀ tó péye ìròrí tó péye eléyìí tó lè gbé wa kúrò lóko ẹrú àwọn kìíní ẹ bá fi 100 ọdún sọ̀rọ̀ kẹ́ ẹ fi 100 ọdún faraya tí wọ́n ṣe ni wọ́n ṣe wọ́n believe pé ẹ jẹ́ nǹkan kan ẹ já mọ́ nǹkan kan pé táwọn bá ti fún 5,000 tẹ́ fi ṣe bẹ̀ ẹ tó dìbò fáwọn lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tẹ́ fi ṣe group leader káàkiri ládùúgbò àwọn ni wọ́n ń ta ọjọ́ ọ̀la yín fáwọn olóṣèlú gbogbo àwọn group leader àwọn ni wọ́n ń fọjọ́ ọ̀la yín ni wọ́n fi ń tàfàlà má sì fọkọ omi dàlà ọjọ́ kan lèèyàn máa kọ òun làwa gbé dání pé ọjọ́ kan ṣoṣo lèèyàn máa kọ má fọkọ omi dàlà o èmi tí mo sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo rí mo fi sọ bẹ́ẹ̀ kí ìran Yorùbá ẹ gbáradì lápá kínní kí ẹ sì tara yín lólobó gbogbo ọ̀nà èyí tí mò ń wò wájú yín ọjọ́ ọ̀la yín làwọn kan fi ń jẹ gúgúrú lọ́dọ̀ tiwọn o
gbogbo tẹ́ ń wò wọ́n ti pín tán. Gbogbo nǹkan tẹ́ ń wò pátá tẹ́ ń wò lórí ilẹ̀ tẹ́ ń retí, gbogbo ìrètí yín ọ̀la làwọn ará abẹ́ ti fi jẹ súyà. Ọwọ́ yín ló kù sí, tẹ́ ẹ bá lè dìde kẹ́ ẹ gbára yín lọ́wọ́ ọ̀yà. Ẹ lọ sí Delta State lánàá, ẹ rí body language Ìbòrí àti gbogbo the whole house pátá tó present house tó jẹ́ PDP ló ti cross over sí APC. Wọ́n ò rí bí ìgbà tó jẹ́ pé yà ń jẹ wọ́n ní tiwọn, nítorí tó bá àti lè yọwó continuity àwọn tó lówó yẹn kówó yẹn sáà máa pọ̀ sí. Gbogbo wàhálà tó dé bá ìlú lórí ọ̀rọ̀ ètò ààbò kò sẹ́nibọ̀dì tó ríro àfàwọn tọ́rọ̀ kàn. Nígbà tí wọ́n mú Ọ̀jájú ní bàbá Bọ́lá Tinubu ò jáde dọ́là kó sọ̀rọ̀ lórí ẹ̀ o. Yorùbá ẹ lọ ronú yín dáadáa. Olórí APC tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n pa láìpẹ́ èmi ní 50 million mo sọ lánàá, 350 million ni wọ́n gbà lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ tún pa máa yẹn. IG ò sọ̀rọ̀ lórí ẹ̀ o, tó jẹ́ ìlédè rẹ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ lórí ẹ̀ o, kó àdírẹ́sì yẹn lórí ẹ̀. Ó mì pé ààbò olú yìí, ààbò orílẹ̀-èdè Yorùbá ń bẹ lọ́wọ́ èmi àti ẹ. Tí ilẹ̀ Yorùbá ò bá rí ìdáhùn dè, ọwọ́ èmi àti ẹ ló wà. Ẹ gbọ́ nǹkan táwọn tó lọ inú sọ́jà ṣe gbọ́ nǹkan tán sọ. Mo ní ọkùnrin kan lórí YouTube lánàá tí mo wò, tí ó jẹ́ pé Táíwò something lórúkọ ẹ̀, gbàgbọ́ orúkọ ọ̀bọ̀n yẹn, lédè ọmọ Yíbò kan ló gbé kinní ẹ̀ jáde lánàá. In fact, ẹkún dẹ̀gbọ̀n mi. Gbogbo bó ṣe fún wọn ní ìbọn tí ò tó bọn láti lọ fèsì Boko Haram. Tọ̀tọ̀ àwọn tí wọ́n charge fún Mutini ní 2014 ni mò ń sọ yìí o. Tán ní kí wọ́n lọ pa wọ́n, tí bàbá Fálànà padà plead tán fi wọ́n lẹ̀. Létà wọ́n fún wọn lọ́dún 10, létà wọ́n fún wọn lọ́dún kan, wọ́n padà release wọn. Ó ní lójú ẹsẹ̀ làwọn 68 kú nínú àwọn lójú ogun Boko Haram nítorí pé ìbọn tán kú fáwọn ò tó nǹkan kan. Most àwọn tí kìíní ẹ̀dẹ́ affect àwọn ọmọ Sàlẹ́mbí ni. Ìgbò, Yorùbá àwọn ló affect. Ìdí nìyẹn táwọn Ìgbò fi jáde fún recruitment o. Táwa náà fi ń padà fáwọn ọmọ Yorùbá wa pé ẹ má lọ fẹ̀mí ara yín wéwu. Àwọn tí wọ́n ń fowó yín gbádùn yìí ọ̀rọ̀ ìlú yìí làwọn fi ń gbádùn, ó ní ó wọ àwọn lójú. Bóyá kò yé àwọn tí ń dìbò ni, kò yé yín. Ọ̀rọ̀ ìtẹ̀yẹ̀ ń sákàkiri tẹ̀ ń wá kiri lójú títì tó ń rùn fi ń pa yín, tí ìjọba tó dá pépà fún yín tí wọ́n tó gbowó lọ́wọ́ yín lé lórí, òun làwọn fi ń gbádùn àti mọ̀lẹ́bí wọn. Tí wàhálà bá dé bá yín wọn ò ní rí yín. Bíi kí wàhálà ó dé kí Nàìjíríà ó reduce ni, kan sọ pé 200 million ti kú, ó ti kú 100 million. Òun lè ro wọn. Sọdà kìíní ó lè tó pín wọn láàrin wọn. Èmi kàn try láti sọ fún yín ni pé kẹ́ jára yín níbi tá a bá dé. Ẹ lọ jára yín. Ẹ lọ jára yín. Ẹ lọ jára yín because tẹ́ bá ní kíní yìí ò ní jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ti ń bọ́ sórí lọ díẹ̀díẹ̀ o. Ìyẹn ti ń ju bẹ́ẹ̀ ṣe rò lọ gbogbo ọ̀nà. Lánàá mo post kankan sórí platform mi, ibi tí àwọn ará abẹ́ gbà wọ Benin Republic tí wọ́n lọ dàbẹ̀rú, tí wọ́n lé àwọn sọ́jà yẹn dànù. Wọ́n á gba gbogbo nǹkan ogun wọn àti ìbọn wọn, wọ́n kó gbogbo ẹ̀. Ìrìn àjò ẹ̀dẹ̀ ní àwọn tó march kó ń Kwara ló wọ Benin Republic. Àwọn èèyàn wá sọ pé káwọn very careful torí pé tí wọ́n bá tó sẹ́rí padà wọ̀nà south west,
bí Kìsì nǹkan kan ni wọ́n wọ̀ wá sọ́nà Ṣakí wá sọ́nà Gbòho ń bí òun lẹ́nu yẹn fi ta wá lólobó lánàá. Despite that àwọn èèyàn mà tó dá ọtí ẹ̀ pé ṣé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́, torí àwọn èèyàn fẹ́ rámì dánilójú lórí ọ̀rọ̀ yẹn kí n tó mọ fi dá wọn lójú lánàá pé nǹkan tó ń ṣẹlẹ̀ currently ni. bọ̀ èmi bẹ̀ yín ẹ̀yin ènìyàn wa ẹ ṣe gbáradì, ẹ̀yin ló kù sí lọ́wọ́ o. àti kékeré àti yányányán a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn ní ò nígbàgbọ́ ní gbogbo nǹkan tá à ń ṣe, wọ́n sì lágbẹ̀kẹ̀lé nù ìjọba yìí. ṣùgbọ́n ẹ má jẹ́ àfàṣẹ sí i, àní rí láburú ńlẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwa tá à ń pariwo lójoojúmọ́ ó ní tá a rí. Ọlọ́run ọba ò ní jẹ́ ká rí láburú, ṣùgbọ́n àwa tá à ń pariwo lójoojúmọ́ ó ní nǹkan tá a rí. ẹ̀bẹ̀ wa sọ́lọ́run ọba Elédùmarè ni pé kọ́lọ́ má jẹ́ ká burú wọlé Yorùbá wa, àdúrà mi nìyẹn. nítorí èyí mo tó rọ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn mi, ẹ lọ gbáradì, ẹ má fi ṣàwẹ́wà o, ẹ má fi ṣàwẹ́wà. kíní yìí ó kọjá bá a ṣe rò ó, òdodo ọ̀rọ̀ ọbẹ̀ nìyẹn. ẹ rí i pé mo sáré wá láàárọ̀ yìí, mi sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. ẹnìkan pè mí láti ṣe UK nàbà Amẹ́ríkà lánàá ní àárọ̀ àná, a sọ̀rọ̀ nǹkan tá a fi sọ̀rọ̀ fẹ́ tó ẹni ẹ tí ẹ fẹ́ jẹ́ kí n létí ibi iṣẹ́, bọ̀ mò ń jẹ́ kó mọ yẹ́ nìyẹn pé ẹni àwọn náà pọ̀ jù, this and create fear tá a fi ní máa sọ pé Yorùbá fẹ́ gbéná wojú wàhálà. mo wá rẹ́rìn mo rí i pé ohun tí ń ṣe Yorùbá ní í ṣe òun náà àìsàn kan ní. mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn àgbààgbà kí ló fa àìsàn yìí, wọ́n ní àìsàn tó yìnbó dá sí wa lára ńgbà tí wọ́n ń lọ nìyẹn, pé Yorùbá ò rí báyìí látijọ́, ṣùgbọ́n nígbà tí wọ́n òyìnbó dé wọ́n wá dẹ ọlọ́pàá sọ́dọ̀ wa ń bí. àwọn ọlọ́pàá ló kírètì fún ẹ̀yẹn sáwọn èèyàn wa lọ́kàn, wọ́n kàn déédéé gidi wọn ni. ìwọ tó bá rí i pé ọ̀rọ̀ yẹn sojú ẹ ò fẹ́ sọ̀rọ̀, wọ́n gidi ìwọ náà kí àlọ́ jẹ́wọ́ pé alágbájá ló ṣe kinní yẹn o. ibi tó ti kírètì problem fún wa ńlẹ̀ Yorùbá nìyẹn. ẹ rí i pé nílé Haúsá tán tí wọ́n ṣe jàgídíjà gangan ọlọ́pàá ẹ̀ mú wọn bẹ̀. ẹ lọ lẹ Haúsá kẹ́tọ́ lẹ ọlọ́pàá tí ó gbé bọ̀dá ní nílé Haúsá yóò jẹ́ mú bá pólísì tí ń lójú ogun tó fẹ́ lọ pẹ̀tù sáwọ̀ ń bì kan. ọlọ́pàá tí ń rìn láàrin ìlú àbọ̀dọ́ lójú títì tí tó wá gbé bọ̀dá ní ẹ̀ẹ́lẹ́ dédé rí. kẹ̀kẹ́ rẹ ọlọ́pàá máa gùn ń bẹ̀ àti torchlight lálẹ́ tí ó máa ṣe kánákáná tí ó máa ti torchlight báyìí yànnàyànnà orí kẹ̀kẹ́ náà máa ń wà. kò dàbí ìtọ̀dọ̀ wa ń bí tó jẹ́ pé tẹ́ẹ̀bà kọjá lágbólé gan ọlọ́pàá tẹ́ẹ̀bà rí ìbọn tí ó sún mọ́ra àti bí ó ṣe múra ẹ̀rọ kò fẹ́ lọ jagun ni. fí ẹ̀ta kírètì sọ́dọ̀ wa bí nìyẹn, iṣẹ́ British ni wọ́n máa design ẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn àgbààgbà wa sọ wípé ẹ̀yin ẹ máa wò yẹn, ibi tá à ń lọ ní kẹ́ ẹ wò. ṣé torí yẹn láfi wá máa wà lóko ẹrú lọ? torí ẹ̀ láfi máa wà lóko ẹrú? ọ̀rọ̀ náà ó gbà pérò báyìí. arábìnrin kan náà pè mí lánàá, ó fo +353 pè mí, nọ́mbà yẹn strange sí mi, ó ní UK lòun ti ń pè mí, ó wá ń wọ̀nù mi lánàá. ọ̀rọ̀ náà bà mí nínú jẹ́ gan o, ọ̀rọ̀ náà ó bà mí nínú jẹ́ gidi gan. information tí mo fẹ́ jùlẹ̀ yìí last yìí, mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ bá mi fojú àgbààgbà wò ó. ó wá pè mí, ó wá ní alàgbà, mo ní yes ma, obìnrin ni. ó ní ẹ má lo fọ́tò bàbá Bánjí Akíntóyè mọ́ o. kí ló ṣẹlẹ̀? kí ló tún ṣẹlẹ̀ sí bàbá Bánjí Akíntóyè? ibi tí ẹ bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀, kí ló fà á? ó ní torí pé 419 ní èmi 419. ó ní gbà ọ̀rọ̀ yẹn ò yé mi, àbí bàbá ní 419? ó ní ẹ̀yin gangan ní 419, ẹ má lo fọ́tò bàbá Bánjí Akíntóyè mọ́. mo rò pé àbí nǹkan fẹ́ sí woman yẹn lọ́pọlọ ni, àbí òye,
àbí kò mẹ́ni tó yẹ kó pè. Mo fẹ́ dákún ṣòro rẹ̀ lánàá, inú bí mi pé tí máa sọ woman yìí lépè kò ní dilẹ̀ mọ́, but àkọ́ mi bẹ́ẹ̀, ibi tí mo ti jáde wọn àkọ́ mi bẹ́ẹ̀, wàláì. Torí ẹ̀ mo ṣe máa ń lọ jẹ́jẹ́, èèyàn jẹ́jẹ́ ni mí o, tó dẹ̀ ní sùúrù gan. Mo máa ń ro àtúbọ̀tán gan, mo dẹ̀ máa ń ro wá, màá rò sẹ́yìn ṣe tó gbégbèsè lórí nǹkan. Mi kì í sọ ọmọ ojo, mo tó fi bọ́lọ̀ ṣe tó, mo fi Elédùmarè ọba tó ní ayé mo fi búra, mi kì í sọ ọmọ ojo. Mo ti run things gan nínú ìrìn àjò ayé mi. Tí n bá túra mi lẹ̀, tí n bá explain bí mo ṣe jẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín ò ní dúró. Ẹ̀rù máa bà yín pé ṣé tẹ́nì tẹ́ ẹ bá ṣẹ̀ ṣé kò ní ṣìwàwù sí yín. Mi ò ṣèyàn bẹ́ẹ̀. Bọ́ ẹni yẹn dánú bí mi lánàá gan. Mo wá gbé mi pé Yorùbá, ìṣe tá a bá pọ̀ máa wo àgbọ̀dọ̀ pọ̀, ìṣe tá a bá pa ògbèrè àgbọ̀dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀, ó dé òrìṣà. Mo wá gbé mi. Ìdí tó jẹ́ ń gbé mi ni pé mo rò ọ̀la mọ́rin àjò mi, mo wò pé ẹni yẹn lè má mọ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ̀ ó lè mọ yìí, mi ì gbowó lọ́wọ́ ẹ̀ rí, mi ì pè èèyàn pé kán fún mi lówó rí ń bí. Níjọ́ tí mo ti ń ṣètò yìí 5 years, mo sọ dáadáa categorically. November last year lẹ́nìkan ná owó sí mi, October èèyàn yẹn náwó owó sí mi. Mo wá kí ẹni yẹn online, the second person náà wá pè mí pé dádì ẹjọ send account number yẹn jẹ́ kí n fún yín ní token yìí láti Newcastle. Ẹni yẹn náà fún mi lówó, ẹni yẹn sì wà pẹ̀lú mi dọ́là. Mi ìbànújẹ́, but kò tí ì sẹ́ni bọ́dì tó sọ pé mo pè òun pé ẹ̀ ló mú nídìí owó. Wàláì, àfi tí n bá sọ táwọn èèyàn bá fi inú fẹ́ dọ̀ fún mi, kò sẹ́ni tí mo sọ pé dandan ó gbọ́dọ̀ fún mi lówó. Àwọn tó bá dẹ̀ bẹ̀ mí níṣẹ́ pé kí n jọ àwọn fẹ́ nǹkan báyìí, ẹ lè rí kí n máa pè wọ́n fún nǹkan tán fẹ́. Níjọ́ tí mo ti délé ayé mi dánwò rí. Kí n fẹ́ fún yàn ní nǹkan tó require owó, tó bá ti lè involve owó ìní pé ọ́, mo lè sọ fún ọ pé nǹkan báyìí ni. Mi ì ní pé yàn, mi ò ń ṣe ẹni tí máa ń pè yàn o. Mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ mí. Mo níṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ mo ṣe dúró yìí, tí mo dẹ̀ ń gbowó gidi ń bẹ̀. Kì í ṣe pé ara ní mí, àánú Yorùbá ló ṣe mí. Mo rí i pé ayé Yorùbá ń tàfàlà, wàláhì tàláhì. Tó gbé mi lórí kan ní rè. Níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ gbogbo gadget tí mò ń lò mo ra fúnra mi ni, ó rọ̀ mí lọ́rùn ni mo fi rà á. Àìmọye nǹkan tí mo rà tí mi ti lò, tó jẹ́ irinṣẹ́ tí mo lè lò, tí mi kì í lò, ilé tí mo ti lò rí tí ń lò mọ́, ó wà nínú ilé. But mi ì fi ṣe gbéraga. Téèyàn bá bùn mí lówó lánàá, mo fẹ́ rò pé ṣé èèyàn lè bùn mí lówó kí n gbà mọ́. Kó mọ̀ jẹ́ pé wọ́n rò pé àbí nítorí pé àwọn fún mi lówó òun ló jẹ́. Kò dẹ̀ sẹ́ni tó fún mi lówó ju èlò náà lọ. Mo appreciate ẹ̀, kò síjọ́ tí mo wá sórí kan ní tí mi kì í appreciate àwọn èèyàn tó bá bùn mí ní nǹkan. But láti wá fẹ́ tánìṣì image mi, máa pè mí lórúkọ tí mi ì jẹ́. Arábìnrin yẹn ẹ lọ tẹnu nọ́mbà Republic of Ireland ni. Wàláì tàláì, wàláì. Mo lè ti torí rẹ̀ wọnú ilé lọ fún Ọlọ́run àlàyé pẹ̀lú ohun tó pè mí yẹn, orúkọ tí bàbá àtìyá ò sọ mí ni. Ṣé torí pé mo gbé kéèsì Yorùbá dání torí ẹ̀ ló fẹ́ máa ṣe ní yànkanyànkan? Well, mo ti bọ́ lọ́run dá májẹ̀mú, mo ti gbé mi, ìyẹn ti lọ nìyẹn. But ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba, mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i. Téèyàn bá ń forúkọ mi béèrè owó lọ́wọ́ yín, mo ti rí èèyàn náà tó pè mí ńgbà kan náà tí ń sọ pé òun ní account number Yorùbá Nation. Màmá yẹn èèyàn dáadáa tiẹ̀ làwọn.
wọ́n láwọn nídìí àkáǹtì Yorùbá Nation níbi táwọn fowó sí. Èmi ò gbọ́ rí. Mo dẹ̀ bèrè lọ́wọ́ àwọn èèyàn tó ti pẹ́ nínú Yorùbá Nation, wọ́n ló wà rí nítòótọ́ bọ̀ wọ́n à ló mọ́, pé tó bá àkókò tí wọ́n bá ní ìdí ẹ̀ àwọn máa publish ẹ̀ pé àwọn máa fún mi, màá lè fi sí platform ẹni tó bá fẹ́ fowó sínú ẹ̀ kó fowó sí. Mo dẹ̀ pé mọ̀mọ́ yẹn, mo dẹ̀ ṣàlàyé fún wọn bó ṣe lọ. Ó tán. Èmi ẹ má fi orúkọ mi lu jìbìtì, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Èmi tílé oge tó gé ṣe, mo tẹ̀ wá láwọn èèyàn kan gan tó jẹ́ pé tí nǹkan bá tẹ̀ wá ṣe mí pé mo nídìí owó tipátipá tí mo lè pè lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ táwọn èèyàn dó tì mí yìí, wàláhì mo ti láwọn èèyàn tó jẹ́ pé bí ìyá náà jẹ́ fún mi, bí bàbá tí mo lè pè pé chief ẹ jọ̀ọ́ mo nídìí nǹkan báyìí, tá lè sọ pé bàbá ṣàmọ́ wọ́rì tó bá dọ̀la màá ń ṣe báyìí, tán wà tán promise lójoojúmọ́. Ṣé mo pè yàn rí ni? Bọ́ mi ò pè yàn, mi torí ẹ̀ pè yàn nígbà tí mi ní problem. Wàláì. Mi ìdẹ̀ kì í bínú pé bóyá téèyàn bá promise pé òun fẹ́ fún mi ní nǹkan kò fún mi mọ́, ẹ lè rí kí n bínú lórí ẹ̀. Ó lè má rọ ẹni yẹn lọ́rùn. Ṣé mi mo ti ṣe sápò ẹni yẹn ni? Bọ̀ mo mọ̀ pé part of life náà ni bílé ayé ti rí nìyẹn, torí ẹ̀ lèmi náà ò ṣe jẹ́ kó dùn mí púpọ̀. Ọlọ́run ọba láàánú tó ní kápá ọlá yóò máa ṣàánú gbogbo wa. Gbogbo ibi tí bàtà bá ti ń tanú olúkúlùkù wa lẹ́sẹ̀, Ọlọ́run ọba tó láyé yóò bá wa gbọ́. Ní ṣubú dànù o, ọ̀rọ̀ wa ò sì ní dàrú, ọ̀rọ̀ wa ò ní dàrú lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ìran Yorùbá ní tó jẹ́ kí n forgive ẹnìyẹn nìyẹn. Ìran Yorùbá ò ní wọ́ọ̀kùn lágbára Ọlọ́run. Ọlọ́run túbọ̀ gbéra wa sókè, yóò sọ wá di nǹkan, àwa náà ó dé kan lókè ìpẹ́. Ọlọ́run sọ wá di nǹkan, ní rí láburú. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé mo dúpẹ́, kò ní jù báyìí lọ.